Aláròyé máa wí o. Bága àwọn ajínigbé jí ọ̀gá àgbà yunifásitì ìpínlẹ̀ Èkìtì gbé 50 mílíọ̀nù ni wọ́n ń béèrè. Àwọn agbébọn kan tí wọ́n mọ̀ sí ajínigbé ti jí igbákejì ọ̀gá àgbà yunifásitì ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ pòfẹ́sọ̀ Fẹ́mi Ọláọ̀fẹ́ gbé ní ilé rẹ̀ tó wà lọ́nà Àfàò Èkìtì ní Adó Èkìtì. Pòfẹ́sọ̀ Ọláọ̀fẹ́ tó jẹ́ ọmọ bíbí ìlú Àrẹ Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Èkìtì ló jẹ́ pòfẹ́sọ̀ ní ẹ̀ka Industrial Chemistry kí ó tó fẹ̀yìntì ní ọgbà yunifásitì ìpínlẹ̀ Èkìtì. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe wí, ọ̀jọ̀gbọ́n Ọláọ̀fẹ́ ni wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ padà dé sí ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ láti ìlú Èkó níbi tó ti lọ ṣe àbẹ̀wò sí àwọn ọmọ àti mọ̀lẹ́bí rẹ̀. Wọ́n sọ pé àwọn èèyàn àdúgbò náà ni wọ́n rí i kẹ́yìn lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ ní kété tó dé láti ìlú Èkó tí wọ́n kí i tí òun náà sì bọ́ sílẹ̀ nínú mọ́tò rẹ̀ láti kí àwọn èèyàn àdúgbò ọ̀hún. Wọ́n sọ pé ṣàdédé ni wọ́n rí géètì ilé pòfẹ́sọ̀ yìí tó ṣí sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Géètì yìí tí wọn kì í sábà ṣí sílẹ̀. Èyí ló fà á tí àwọn èèyàn àdúgbò yìí ṣe wọ inú ilé ọ̀jọ̀gbọ́n Ọláọ̀fẹ́ lọ tí wọ́n sì ń pe pòfẹ́sọ̀ ọ̀jọ̀gbọ́n, ṣùgbọ́n kò sẹ́nikẹ́ni tó dá wọn lóhùn. Bákan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí pé ọlọ́dẹ rẹ̀ tí wọ́n jọ ń gbé nínú ilé rẹ̀ yìí, ṣùgbọ́n kò sí ẹnìkankan tó dá wọn lóhùn. Èyí ló fà á tí wọ́n fi mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí ọ̀gá àgbà yunifásitì tẹ́lẹ̀ yìí. Ẹnìkan ní àdúgbò náà tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun tó bá Aláròyé sọ̀rọ̀ sọ pé wọ́n ti jọ ń gbé ní àdúgbò náà látìgbà díẹ̀. Wọ́n jọ máa ń kíra wọn lákòókò tí wọ́n bá wà nínú ayọ́kẹ́lẹ́ rẹ̀ tó ń jáde lọ tàbí tó ń darí padà sílé látòde. Ẹni náà sọ pé ní kété tá a rí géètì ilé rẹ̀ tó ṣí sílẹ̀, nítorí pòfẹ́sọ̀ yìí kì í ṣí géètì ilé rẹ̀ sílẹ̀, èmi àti àwọn èèyàn àdúgbò náà wọnú ilé ọ̀hún. A pariwo pòfẹ́sọ̀ lápọ̀ ìgbà, ṣùgbọ́n a kò rí ẹnikẹ́ni dáhùn. Gbogbo ilẹ̀kùn ilé náà ni wọ́n ṣí sílẹ̀. Gbogbo ilé náà bó ṣe tóbi tó ni gbogbo wa rìn yíká, ṣùgbọ́n a ò rí ẹnikẹ́ni kó dá wa lóhùn. Lákòókò yìí ni a mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí pòfẹ́sọ̀ yìí àti ọlọ́dẹ ilé rẹ̀. Èyí ló fà á tí a fi lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní àdúgbò náà láti lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí. Ẹ̀yìn èyí ni a gbọ́ bí àwọn ajínigbé kan tí wọ́n tó bíi 4 pẹ̀lú ìbọn ṣe wọ inú ilé rẹ̀ wá, tí wọ́n sì béèrè fún kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀, tí wọ́n sì gbé òun àti ọlọ́dẹ ilé rẹ̀ náà lọ síbi tẹ́nikẹ́ni kò tíì mọ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ló fà á tí àwọn ẹgbẹ́ kan tí orúkọ wọn ń jẹ́ Àrẹ Èkìtì Development Association AREDA ní ìlú Àrẹ Èkìtì tí alága ẹgbẹ́ náà Àmójú ẹ̀rọ James Adébáyọ̀ ṣáájú wọn láti ṣe àbẹ̀wò pàjáwìrì sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Adéníran Adéwálé. Lákòókò àbẹ̀wò náà, Àmójú ẹ̀rọ Adébáyọ̀ jẹ́ iṣẹ́ ọba ìlú náà, Ọba Bólúadé Adébíyì àti àwọn ọmọ bíbí ìlú náà fún kọmíṣánná ọlọ́pàá nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀jọ̀gbọ́n ọ̀hún tí ó jẹ́ ìkan pàtàkì lára ọmọ bíbí ìlú ọ̀hún. Nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ náà fi ṣọwọ́ sáwọn oníròyìn lẹ́yìn àbẹ̀wò wọn, tí alukoro ẹgbẹ́ náà Honorable Ọdúnayọ̀ Ẹ̀yìnafẹ́ sọ pé àwọn ọmọ bíbí ìlú náà ni wọ́n wá fi ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀jọ̀gbọ́n Ọláọ̀fẹ́ tí ó bà gbogbo ọmọ ìlú náà nínú jẹ́ tó kọmíṣánná àwọn ọlọ́pàá létí. Ọ̀jọ̀gbọ́n Ọláọ̀fẹ́ ni wọ́n jí gbé nínú ilé rẹ̀ lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ní Adó Èkìtì ní kété tó darí padà dé láti ìlú Èkó. Lórúkọ kábíyèsí Aláre ti Àrẹ Èkìtì àti àwọn ọmọ bíbí ìlú náà tí ó kù, a fẹ́ rọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì pé kí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n bá lè ṣe láti rí i pé àwọn ajínigbé wọ̀nyí yọ̀ǹda pòfẹ́sọ̀ Ọláọ̀fẹ́ láyọ̀ àti àlàáfíà padà sínú ilé rẹ̀. Nínú ìfèsìpadà rẹ̀ lákòókò ìpàdé wọn, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì yìí sọ pé àwọn ọlọ́pàá ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà àti pé lọ́gán làwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti rí ọ̀jọ̀gbọ́n náà gbà padà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní, mo fẹ́ fi dá yín lójú pé àwa ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìtọpinpin nípa ìjínigbé ọ̀gá àgbà yunifásitì tẹ́lẹ̀rí ọ̀hún. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀jọ̀gbọ́n ọ̀hún tí wọ́n fi gbé e lọ ni a ti rí gbà padà báyìí. Ọkọ̀ náà ni a rí lẹ́gbẹ̀ẹ́ igbó kan ní àdúgbò Òkè Ìlá lọ́nà Àfàò Èkìtì níbi tí àwọn ajínigbé náà fi sílẹ̀ sí. Kọmíṣánná ọlọ́pàá yìí tún sọ fún ẹgbẹ́ yìí pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti gbọ́ nípa àwọn ajínigbé náà pé wọ́n ń béèrè fún 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ fún ọ̀jọ̀gbọ́n Ọláọ̀fẹ́.
a fi dá àwọn mọ̀lẹ́bí ọ̀jọ̀gbọ́n náà lójú pé àwọn ọlọ́pàá yóò ṣe gbogbo ohun tí ó bá yẹ láti rí i pé wọ́n gba ọ̀jọ̀gbọ́n náà sílẹ̀ láì sí ìfarapa kan fún un. Ohun tó jọ mí lójú ni pé ọ̀jọ̀gbọ́n yìí ti dàgbà. A ní láti kún fún àdúrà pé kí Ọlọ́run kí ó fún un ní ìlera ara kí ó lè rí ara gbé ìdààmú àti wàhálà tí àwọn ajínigbé náà yóò fi í ṣe. Kọmíṣánná ọlọ́pàá ló fèsì padà bẹ́ẹ̀. Taofeek Surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.